Amoromi Surule Naya Fes Naya Fes Naya Fes Naya see me walking Mami kia payaki Ayanaya Tieta Tika shop Snoopy yo Snoopy yo Rematon di Fontati a Gradishan. Okay, then maybe call the first one. That's it. Sorry, so that one don't be so junior. Oh yeah. Okay, man, but I had to talk. Yeah, come on. Wọ́n ní kò dìde. Èkìrí nìyẹn o yá. Ó bá tiẹ̀ tó kọ báyìí sáà kóbi. Àwọn akábíyèsí aláìlú ọ̀kẹ́ mọ̀ tìlú alábòkí wọn. Àwọn akábíyèsí alákòrò fi alákòrò kí yín o. Ẹ̀kú ìgbèkó. Ẹ̀rù abẹ́sẹ̀ lọ́tọ́. Ọ̀yá ní kábàkó. Ọ̀túnba ọmọ ìgbìmọ̀ ọmọ ìyá. Kèdó. Kèdé. Ilé lójú.
àṣẹ ọ̀rẹ́ ní kàgbákò àṣẹ àṣẹ wọ́n ní òní bínú fi kókò so àṣẹ tọwọ́ rèé wọ́n ní ayé òní kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣàṣẹ. Samuel, Director of Planning, Research and Statistics. A ṣì ń bọ̀ àti ìlọ̀dọ̀ àwọn ẹja kọ́ yọjú ti yín náà ẹlẹ́rù ní kọ́ kí ọ fẹ́ ọmọ yìí dànù àpò ọ̀tún ni o má jẹ́ kọ́ yọ ilẹ̀ sápò sí àpò ọ̀tún ni o. bàbá gòtẹ́ ojú òtí ẹgbẹ́ yín rí ojú òní tì yín lónìí. Ọ̀túnba Wáwádé jẹ́ èyí máa dún tó Ọ̀túnba Fẹ̀sọ̀gbadé èyí máa dún tó èyí máa dún tó ní ti ìgbà àjùmọ̀ ẹkú rere. Everybody has their own cameraman. Yeyeluwa Alájà Sidikat Bákàrè níbolẹ́wà Yeyeluwa yìí lọ́pọ̀ oyè yìí sókàn báyẹn máa bọ̀ àtẹ̀yẹ àtàwọn èèyàn Yeyeluwa òun tàn ní gbogbo àmúyẹ owó ń bẹ ọlá wà èèyàn sì wà oògùn náà dẹ̀ wà. àṣẹ 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 kábíyèsí. ní báyìí wọ́n ní bàbá gbówà àti iye bàbá gbówà àti yèyé oge. àbí bàbá ti lọ wọ́n wà bẹ́ẹ̀ àwọn bàbá wà bí orílẹ̀-èdè wà bẹ́ẹ̀ àwọn ikọ̀ ọgbẹ́ ìwà Abẹ́òkúta náà wà ní ọ̀pẹ olókìní ẹ̀ yẹ́n ló máa wá tí mo dárúkọ yìí mílíọ̀nù tẹ́wọ̀n mọ́ lójú wọn. lágàkà bàtà àti tùbà rẹ̀ ọmọ àgbáyé òyìnbó rẹ̀ bùkẹ́rẹ́ rẹ̀ lójú ẹ̀gbẹ́ ẹni máa lò tù ọ̀rọ̀ wa. ọ̀rọ̀ làbí pèsèntà àmúrí ẹ̀dẹ́ bámi tọ́jú ọmọ mi olùṣègùn wà ìwáyé àpọ̀jù ìdìbò máa ga ìlú máa ga ìdáwó. ọmọ wọn lè wá tẹ́ẹ̀gbẹ́. abẹ́ wa ṣé wà ń bẹ̀ abẹ́ sí ń bẹ̀ ẹ kọ́ sí láwọn ají ẹ yọ wọ́n síta bẹ́ẹ̀ ní báwa lóyún. ọlásèé ní tí ọlásèé ní ká súnmọ́. ó kí yín o bí ẹ ṣe ń pè yín mọ́ dé. àwọn tí o gbogbo àwọn kábíyèsí òwú àwọn olóòwò dúró àwọn ajínigbèsè àwọn ni wọ́n wọlé ìyàwó tòwú. ẹ kọ́ àbọ̀ olóòwò kúta bàbá bàkámà ẹ kọ́ àbọ̀ sí ní òkú jẹ̀gù. àwọn olóòwò àwọn tí kúta rèé gbogbo àwọn ọmọ olóòwò dúró. aṣojú ọba àti yèyí aṣojú ọba Adedayo OYEFUWA àti OYEFUWA wọ́n ti dé àwọn èyí ti dé lábẹ́sí. Ọlọ́run ní the program. aṣojú ọba àti yèyí aṣojú ọba wọ́n ti wà ń bí. aṣojú ọba àti yèyí aṣojú ọba. Ẹ máa bọ̀. aṣojú ọba àti yèyé aṣojú ọba. Àwọn ẹgbẹ́ yín dà ẹ tò mọ́. àwọn ẹgbẹ́ yín dà yín dà tẹ̀lé aṣojú ọba àti yèyé wọn débi ń pẹ́lẹ́ wà. Báyìí tí ẹ bá mi jẹ́. Bóyá. Káwọn èdè ó báyìí. ẹ bá tó báyìí. ẹ bá tó báyìí.
dàbà o. Kí ló ń pẹ́ pẹ́ yín dà? Aṣojú ọba. Bàbá níyì. Aṣojú ọba ẹ máa bọ̀. Bàbá níyì ọwọ́ yín dà. Ẹ máa bọ̀ bàbá ti di ẹ̀rọ àbúrò ẹ̀. Bàbá níyì. Ọmọ bàbá làwọn ṣe. Bàbá níyì ṣe bẹ́ẹ̀ wá. Ebi bàbá wà lónìí. Asojuoba àti ìlú Asojuoba. Bàbá níyì, bàbá níyì, bàbá níyì ìgbà àwọn ẹgbẹ́ bàbá níyì. Ẹgbẹ́ tó ń gbé ọba níyì. Ẹni tó tẹ̀ lọ́rùn kọ́ lọ́kọ́ kòtò. Bẹ́ẹ̀ni kábíyèsí. Jáàbọ̀ ọba níyì lónìí. Bẹ́ẹ̀ni ẹni tó bá bí ní kọ́ lọ́kọ́ kòtò. Yíwádà ẹ̀fà, yíwádà wà ní yìdá, yíwádà ìjà yíwá, ẹ̀yìn yíwá. Ọba níyì ẹgbẹ́ ọba níyì bí ẹ̀sùn ọ̀gbẹ́ ọba níyì. Ẹni tó kábíyèsí níyì, ẹni tó níyì. Ẹgbẹ́ òsì níyì. Ẹ̀mọ́. Ẹgbẹ́ òsì níyì. Ìjọba bí ẹ̀kọ́ ìfúra lẹ́nu. Ara ká sọ̀rọ̀. Kábíyèsí ẹ kú oríire Ọ̀túnba dé kì í jẹ́ ti borí wọlé. Àwọn ọmọ olóde yìí wọ́n tó lè fi èèyàn sí Asojuoba the king's representative ambassador ẹ̀yìn tí màá Asojuoba ẹ̀yìn tó yìí lọ́nà. Ìyáwó ẹgbẹ́ ìlú gbogbo àsìkò èyí tí wọ́n sọ wà gbogbo akẹ́lẹ̀ ìjẹ̀bú kọ́nà. Kàràkì ẹ̀ẹ́dẹ̀ wọ́n lè fà ẹ̀ẹ́dẹ̀ wọ́n lè fà
tó bá dákẹ́ ẹ̀ tí o bá sọ̀rọ̀ tó ó kí ìlú ṣe gbàdá kí máa wọ ẹ̀rọ bàbá ìtura ọ̀rẹ́ rẹ̀ ìbálẹ̀ mọ́tò tó sáré. Nígbà yìí wọ́n ti ń ta ètò lọ́wọ́ fún olóyè Asojuoba àti yeye Asojuoba lọ́wọ́lọ́wọ́ báyìí ibẹ̀ la wà níwájú àwọn kábíyèsí níbi tí wọ́n ń ṣàìtò wọ́n ní ìlẹ̀kẹ̀ yìí òun ní bínú gbogbo ìfòsó ayé òní kó sẹ́kẹ́sẹ́kẹ́ sí wọn lọ́wọ́ ẹ bá ṣàṣẹ Ọ̀túnba Adedayo OYEFUWA kàtàkì òfúwa làwọn lò ọ̀rẹ́ nìkan wà á lè fi fún àlè òfúwa ni OYEFUWA Asojuoba káàpàtà àwọn alábàbò ìpínlẹ̀ mẹ́rin tó bá àwọn ẹ̀ máa wọlé ọmọlá àbúrò ọmọ tó alága àgbélé ẹ sígẹ̀ lórí yèyé yìí kájọ́ bá mú lọ́wọ́ bọ́kọ̀ rẹ̀. Adúgbòlódò ọlọ́run olúmọ̀rì kábíyèsí lúmẹ̀rin ti lọ́wà. Bọ́bá ṣùgbọ́n kí bọ́bá ṣùgbọ́n gbogbo akílẹ̀ Ìjẹ̀bú ti pè wọ́n kí yí fún mi lọ́la fún náà bọ́bá ṣùgbọ́n gbogbo akílẹ̀ Ìjẹ̀bú very reputable, very distinguished son of Ijebu land. The Lord will continue to uplift you. He will continue to uphold you. Lágbára ọlọ́run pẹ́pẹ́pẹ́pẹ́ bọ́bá ṣùgbọ́n báyìí rẹ̀ ti lè pèlè ayé tó sunkún àárọ̀ tọ̀sán ní sunkún alẹ́ in the mighty name of Jesus. Ètí yìí méjèèjì ẹ̀ ní fífa fún ọ̀dọ̀ ọ̀pọ̀ lọ́dún yìí. So shall it be in Jesus' name. I stand on that authority and I decree it is well within your household. In the name of the Father, the Son, and the Holy Spirit. Ọlọ́lá haúlá wàlá kúwọ́tá ìlà ẹ̀rọ mi kí ọ̀rẹ́ yìí náà dá sí ẹjọ́ wà ní mo kí bàbá ọlọ́run ò ní yà yé. Ọ̀túnba dọ́kítọ̀ wéèlò Báṣọ̀rọ̀ Àwúrúwàlà òrùgbògbògbògbògbò ẹ̀bá kí kábíyèsí onírèté aláàánú mẹ́rin lẹ́fẹ́kùnláwò fàyà àdúgbò kábíyèsí kúkú àkàlà kọ́ bàbá máa kú sẹ̀mú kí Asojuoba náà bàbá. Thank you very much. Ẹni tó bá láwọn kí n kábíyèsí ìṣọ̀fẹ́ lókalẹ̀. Àti àtúntò mi lọ́sẹ̀ àárọ̀. Adé ìgbàlú. Ọ̀rọ̀ akábíyèsí ẹ máa wọlé ta. Àbá akábíyèsí olú ètò ìlú ìfẹ́lú mo kí wọn. Ọmọ sẹ̀dó ní orúkọ òkun. Àbá akábíyèsí aládùsọ̀ yẹn máa wọlé. Aládùsọ̀ ìtìmọ́bìrúkà. Ní ti létò kòrò kábíyèsí ẹ máa wọlé mo kí ọlọ́run túbọ̀ lọ́ra ìwé yìí bàbá. Àdúpọ́lọ́wọ́ náà kò lédò mọ́rẹ̀. Olórí Mojúláwọ̀ mo kí ilẹ̀ kan sí. Thank you very much for coming today. Gbogbo àwọn kábíyèsí orí adé ọ̀rọ̀ lẹ̀kẹ̀ akíyó. Ìyá wa ìyá alálùbáríkà ìyá olóríire ẹ̀bẹ̀rẹ̀ sí o ẹ̀jẹ̀ kí
kí ọba àti ìwé rẹ̀ ẹni kí wọ́n máa bọ̀ báyìí kí wọ́n máa lọ sí àyè wọn gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn wá ní wá kí a ibi òkùnkùn bá wọ́n kalẹ̀ sí ibi aláṣòfin bá kalẹ̀ sínú òkùnkùn wọ́pọ̀ ibi ọ̀gá bá kalẹ̀ sínú òde rẹ̀ bá gbogbo yẹn máa bọ̀ lọ́dọ̀ mi. Kọ̀jẹ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n kalẹ̀ sọ̀rọ̀ lè gbọ́. Bọ́ọ̀lù ilé wa mú dání wọn lọ́sẹ̀ lọ́gbà mú dání wọn lọ́sẹ̀. Ọ̀yẹ̀ fún mi ẹ̀ má yẹ ọ̀hún ní gbogbo yẹn máa bọ̀. Gbèdó dà wà. Yọ olóyè. Bọ́ọ̀lù gbèdó dà wà. Ẹ̀ṣọ́ ẹ̀jẹ̀ kí àwọn àti àjọ ọba kí á máa padà síbi tí a ti wá náà. Ẹ máa lọ jẹ kẹ́ ẹ máa mọ́. Láìpẹ́ láti rẹ̀ ní fún a. Wọ́n ní òkú àyíká yóò bá dé. Àyíká ò sí ìdè. Balógun kọ́. Asojuoba. Balógun tó kọ́ ní kí wọ́n máa bọ̀ báyìí níwájú àwọn kábíyèsí. Balógun tó tó dára àti ìwé balógun. Ọmọ ọba ti dábìí Adéṣọlá tútù. Bẹ́ẹ̀ni ẹ̀sùn wọn bí. Balógun tó tó dára. Wọ́n dé o. Kábíyèsí o. Wọ́n dé o. Ẹ̀yin máa kúnlẹ̀. Ẹ máa kúnlẹ̀. Ẹ̀yin máa dọ̀bálẹ̀. Ẹ máa nà fẹ́lẹ́fẹ́lẹ́. Ẹ̀yin máa kúnlẹ̀. Ẹ̀wá yí káàdù. Ẹ̀wá yí káàdù. Balógun tó tó dára rí níwájú wọn. Adábádá bí ẹni ní wọ́n dá sọ̀rọ̀ tó bí ẹni ló sè. Ẹ máa bá àti àṣẹ wọn ní ṣe máa rí nìyẹn. Bá a bá wá ní pé ṣe tágbàlagbà bá bó ṣe lọ́wọ́ wá ní pé ṣe èyí tá à ń sọ déjì pé ṣe máa rí nìyẹn. Àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ takẹ́ṣẹ́ yìí ṣe láwùjọ. Àṣẹ èrè ṣe láwùjọ ẹranko. Àbálàgbà àbálàṣẹ èyí táwọn bá ń sọ lẹ́nu pé ṣe máa rí nìyẹn. Pásítọ̀ bó ṣe máa rí nìyẹn. Jésù ló ti wá jẹ́. Thank you.
Thank you.